nínú ẹrù kọ́mọ̀dù mẹ́ta tí mo já mo bẹ́ gbogbo èèyàn bẹ̀ mo bá run òkú oríṣiríṣi aṣọ oríṣiríṣi ọṣẹ mo bọ́ dídé ọ̀sán yìí tí mo dáná sàn yìí mo gbọ́ ọ̀sán yìí jáde ọ̀sán yìí ké bẹ́ẹ̀ mi mo ní tí mo ti ṣe tí mo fẹ̀jẹ̀ mi gbé ẹ tó bá jẹ́ pé mi ò fẹ̀jẹ̀ mi gbé ẹ mi ò ní sún ẹ o. wo ni ẹ. géèmù ayé ni kára pẹ́ iye káàkiri àwa payanpayan squad la wà. la fi ń pè ní game. la fi ń pè ní game. court àwọn t-shirt tó jẹ́ ẹyẹ tá bá ti pa wọ́n gbogbo ẹrù tá bá ń lé tá bá ti pa wọ́n àwa àyè là ní. nǹkan táwọn pè lọ́fíìsì nìyẹn à ń ṣolè. ọjọ́ tó bá mi gangan inú òjèrè mo pẹ́ yẹ bóyá bíi 8 tí mo dé wá kó yẹn gbogbo nǹkan ọmọ tèmi tí mò ń gẹ̀ tí mò ń tọ́ pé kájọ ṣe tán kí n lọ ṣe wedding fún kó bímọ fún mi bọ̀ máa gbẹ̀san gbogbo àwọn ẹyẹ tó ṣiṣẹ́ yẹn gbogbo wọn pátápátá mo pa ọ́ ọ̀tọ̀ 18 bọ̀ àwọn 12 ló bá sùn gbàtọ́ dẹ̀ bá ọmọ yẹn sùn. kí ni orúkọ yín. Fálọlá Peter aka Black Jesus. Black Jesus. Yes. Jésù dúdú àbí. Bẹ́ẹ̀ni. ok ọmọ bo ní. ọmọ Mẹ̀kọ Àfọ̀n ní mímà. sáàdì bo ní Mẹ̀kọ Àfọ̀n. ọmọ agboolé Tòǹdì. 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 Bẹ́ẹ̀ni. ok ẹ tó bí ọmọ ọdún mélòó. ọmọ 38 years ní mímà. 38 years. Bẹ́ẹ̀ni. iṣẹ́ wo gangan lẹ kọ́. iṣẹ́ aluminium mo kọ́ tí mo mọ̀ pa ẹ̀ dáadáa roofing àti window. ok bí ọdún mélòó lẹ ti ń ṣiṣẹ́ aluminium yẹn. ọdún 4 mo fi kọ́. ok ṣé lẹ́yìn tẹ́kọ̀ṣẹ́ tí fi ń ṣiṣẹ́ àbí ẹ̀kan kọ́ dáadáa tẹ́ mọ́ ni. mo kọ́ mo mọ̀ dáadáa dáàdì mi dẹ̀ ra irinṣẹ́ fún mi bọ̀ irinṣẹ́ tí dáàdì mi rà fún mi ò járí ó wà níbi tó wà tẹ́ bá fẹ́ rí gan tẹ́ bá tẹ̀lé mi lọlé mo lè kó jáde. kí ni primary school kí ló kọ primary school tẹ́lẹ̀. primary school tí mo lọ Merus mo lọ lálákòókò. lẹ́kọ̀ọ́. secondary school ńkọ́. secondary school Ìjàyè Òjòkúrú lẹ́kọ̀ọ́. university ńkọ́. Òjèrè mo lọ wà. Òjèrè wa ti ní Abẹ́òkúta ń bí. bẹ́ẹ̀ Abẹ́òkúta ń bí. set wo nìyẹn. Moshood Abiola Polytechnic. ok ọdún wo nìyẹn. ní 2 level ma. 2011. bẹ́ẹ̀ lẹ ti ṣe tán. bẹ́ẹ̀. OND àbí HND. OND. OND kí ló tẹ̀ wá ṣe HND yín. mo ṣe HND náà. kí ló tẹ̀ wẹ̀ result ńkọ́. result mi náà wà òkè. ṣe ẹ lọ serve. mo lọ serve. bẹ́ẹ̀. ó yá kí ló ṣẹlẹ̀. Black Jesus. nǹkan tó ṣẹlẹ̀ ni pé landlord ẹ̀gbọ́n mi òun ló fẹ́ fìyà jẹ mí o kí gbogbo ọmọ Nàìjíríà kó jọ kó ṣàánú mi o. ẹ̀gbọ́n yín wo nìyẹn ṣé ò nìyẹn ṣe lúwo ló wà. ẹ̀gbọ́n mi Ìjókòó ló wà Ṣẹ́gun Fálọlá first born bàbá mi nìyẹn. torí wọ́n pè mí ní on the 26 ọjọ́ Boxing Day nípa ẹ̀gbọ́n mi ti mutí yó ìgbà tó wá pè mí náà the 26 yẹn pé bọ̀dá mi Ṣẹ́gun Fálọlá ti mutí yó ó dẹ̀ ti máa mọtí bẹ̀rẹ̀ débi pé ó ti ṣì ìyàwó ti kúrò lọ́dọ̀ ẹ̀ torí pé ó mọtí mo wá sọ fún dáàdì mi pé ẹ̀gbọ́n mi wọn ò ní kú o pé mi máa dúró tì wọ́n pé tí bá ti ń mọ́nítọ̀ wọn bó tiẹ̀ jẹ́ ń pọ̀ fi ṣe wọ́n náà tí bá mọ́nítọ̀ wọn tẹ̀lé ń gbàdúrà tá à ń ṣáájú tá a padà lọ sílé tá a lọ sọ fáwọn tó jẹ́ ká sọ fún ara wọn máa balẹ̀. ìgbà tí aráalé ẹ̀gbọ́n mi dẹ̀ pè mí pé ẹ̀gbọ́n mi ti mutí yó nípò wà nù gọ́tà mo débẹ̀ lóòótọ́ mo fẹ́ gbọ́n mi nù gọ́tà mo dẹ̀ gbẹ́gbọ́n mi lọ́ndì 26 bàtí mo gbẹ́gbọ́n mi lọ́ndì 26 mo pọ̀n sẹ́yìn mo pọ̀n délé ẹ̀ God so good ìgbà tí mo à délé ẹ̀ mo bá bàbá láńlọ́ọ̀dù ń ta ó ń lagi lọ́wọ́ pé mo dẹ̀ ti máa ń lọ lé yẹn tẹ́lẹ̀ ó ti wà lẹ́yìn ẹ̀sìn for past 15 years ẹ̀gbọ́n mi iṣẹ́ tírélà dẹ̀ ló ń ṣe o ó ń wa fárágàn náà mọ́ èmi ra fárágàn fún dáàdì mi ra fárágàn fún èmi fúnra mi gan ra fárágàn fún àmọ́ bó ṣe ń ṣe ìyàwó mẹ́ta ni ẹ̀gbọ́n mi ti ní ọmọ ọ̀tọ̀ọ̀tọ̀ díẹ̀díẹ̀ ọmọ ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ìyàwó wọn dẹ̀ ti wá kú lọ́dọ̀ wọn bọ̀ èmi ò fẹ́ kẹ́gbọ́n mi kú ó yá nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé dáàdì mi wá sọ wípé ọjọ́ tẹ́gbọ́n mi bá tó ti mọtí yó lẹ́yìn on the 1 December 1 tó ti wá fẹjọ́ sùn àwọn táwọn ti sunkún lé wọn lórí yẹn lẹ́yìn ọjọ́ tẹ́gbọ́n bá tó ti mọtí yó ní kí n lọ kó ẹrù wọn kí n lọ gbé mọ́tò kí n bá wọn kó ẹrù wọn wálé kí n dẹ̀ máa gbẹ́gbọ́n mi bọ̀ lé. láti bo. láti àgọ́ ajẹ́ ọgbà ayọ̀ àgọ́ ajẹ́rìí níbẹ̀ yẹn gangan àgọ́ ajẹ́rìí ní Ìjókòó
dádì mi dẹ̀ ń gbé Motland ní toll gate ní dádì mi kọ́lé sí. Ìgbà tí mo dẹ̀ débẹ̀ mo bá bàbá láńlọ́ọ̀dù mi kí ló ṣẹlẹ̀, ẹ jọ̀ọ́ bàbá mi ẹ jẹ́ bá ń fẹ́ gbọ́n mi wì àbí kẹ́ ẹ lọ kó ẹrù ẹ̀gbọ́n mi jáde. Nẹ́ẹ̀sì tí bàbá yẹn máa sọ ó kọ̀ sọ pé ẹ ọmọ tí kò jòun lówó ọmọ tó ń ṣàánú kan aláìbí láńlọ́ọ̀dù ẹ̀gbọ́n mi ṣe wọlé nìyẹn ó lọ fa àdá jáde nìyẹn. ẹ wo orí mi ẹ jẹ́ kí n ṣe ẹ wo orí mi ó ṣadé mi pé ẹ máa wo skin mi báyìí ó tún ṣá mi ní pàkọ́ ayé ìdẹ̀lẹ̀ mi mo ti fi géèmù lẹ̀ mo ti dáràn dádì mi ti náwó àwọn èèyàn mi ti náwó ilẹ̀ bóyá bíi 5 acre mo ní mo takú 2 acre kí n tó kàn bá ojúlé 6 náà tí mo kọ́ lẹ́mí àtàwọn ọmọ mi ta ti ń manage. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o bàbá lọ́nà tó wá ṣáàmì mo wá fẹ́ ṣá padà ọgbà lọ́wọ́ mi àwọn CDA ibẹ̀ ọ ní bóyá ń ṣá wọn nìyẹn gbogbo àwọn aráalé ni bàbá lọ́nà ti bẹ́ẹ̀ ṣá tán ó ti yọ àdágan sí wọn nínú CDA lọ́jọ́ meeting nǹkan tó wá ṣe tó ṣẹlẹ̀ náà iṣẹ́ mi yẹn tẹ́mi ò rí wọn ẹ̀ èmi wá wọnú ilé bàbá mo bá àwọn ṣíà kan ń ta abandon ṣíà tí wọn ò lò mọ́ tó ti bàjẹ́ mo bá ń ta àti rug mo dẹ̀ dáná sun mi ò ní parọ́ ọmọ Nàìjíríà gbà mí mo dáná sun mo wá wọnú ilé bàbá mo bá kọ́ńbọ̀dù márùn-ún mo já lákọ̀ọ́kọ́ mo bá ọ̀sán yìí pẹ̀lú oríṣiríṣi àwọn òkà àwọn oògùn mo bá irun òkú mo bá iyẹ̀pẹ̀ òkú oríṣiríṣi nǹkan tí mo bá. báwo lẹ ṣe mọ orun òkú yẹpẹ òkú yẹn báwo lẹ ṣe mọ̀ ṣé wọ́n kọ lẹ́yìn orúkọ wà ń bẹ gbogbo iṣẹ́ tó wà ń bẹ lẹ́yìn kọ̀ọ̀kan lórúkọ wà. ìgbà tẹ́mi wá gbé ọ̀sán yẹn gbogbo ẹnu nílé bàbá yẹn náà àti búrẹ́dì àti plasma mo sún gbogbo ẹ̀. ní táìmù lẹ lọ sún yẹn. lójúmọ́ mọ́ bẹ́ẹ̀ àkọ́ bíi gbogbo nǹkan tí mò ń sọ yìí ó ṣẹlẹ̀ nǹkan bóyá bíi 4. nírọ̀lẹ́ ok bẹ́ẹ̀ ni bàbá wà fúnra rẹ̀. bàbá ti sá lọ ọ tún wá gbé mi ọ wá lọ fi àwọn ọ̀sán yìí mo bá nu kọ́ńbọ̀dù kékeré báyìí mo gbọ́ ọ̀sán yìí jáde ọ̀sán yìí ké ọ̀sán yẹn ṣe ń ké tó mo sùn o àti ìgbà mo ti bẹ̀rẹ̀ sí ní gbóná mi ò lè sùn láti ọjọ́ tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ di bí mo ń sọ èmi ò sùn mo kàn fi èmi dákú fọ̀ ládìde mo sì dákú gan ló jẹ́ pé àwọn ọ̀gá mi tó sì rọ́ọ̀ṣì mi lánàá torí táwọn bẹ̀rẹ̀ sí ní gbóná ẹ̀yin gan ẹ̀ nílé sùn mọ́ mi gbogbo ara mi kàn máa gbóná ẹgbàá mi ẹ̀yin ọmọ Nàìjíríà ẹni tó ṣe lórí ọ̀rọ̀ ẹgbẹ́ ayé yẹn bẹ́ẹ̀ni a ti tó bí ọdún mélòó ní ìsìn tó ti ṣẹgbẹ́ ayé. mo ti ń pùlù géèmù sí i láti bóyá bí 11 years. ok ìlú wo nìyẹn báwo ló ṣe ṣẹlẹ̀. ìgbà tí mo wọ school wo nìyẹn. Òjèrè Napoli bẹ́ẹ̀ ni. ok ìgbà tí mo débẹ̀ ọwọ́ ẹni tí mo dé sí gangan ayé torí dáàdi mi sọ pé orúkọ ẹ̀ Aloma lórúkọ ẹ̀ ó jẹ́ bí ẹ̀gbọ́n àdúgbò. èmi dẹ̀ máa ń fọ́ fáwọn ẹ̀gbọ́n àdúgbò gan mo like àwọn ẹ̀gbọ́n àdúgbò. bọ́ bẹ́gbọ́n ẹ ṣe wà ẹ́ ó jẹ́ni tó wà quiet òun pariwo Aloma ò kì í sọ̀rọ̀ Aloma ò kì í jà eégún ṣẹnu jẹ́jẹ́ lálùmá mo dẹ̀ jọ́ èèyàn lè mọ̀ wípé lè mọ̀ pé ẹgbẹ́ òkùnkùn ni kò ṣe dread kò ya tattoo tó bá kọ̀ jókòó báyìí bá sòkè dilẹ̀ from January to December Aloma ò ní sọ rí agbára dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ débi pé tó bá ní kọ́ pààyàn 200 ó máa pa. báwo ló ṣe wá ṣẹlẹ̀ báwo ló ṣe wá mú ẹ̀yin wọ. nǹkan tó ṣe wá mẹ́mi wọnú ẹgbẹ́ bàtí mo débẹ̀ ó ní ọmọ ẹ̀lẹ́ mi kan tí mò ń fẹ́ bàtí mò ń fẹ́ ọmọ ẹ̀lẹ́ gbogbo bàtí mo dẹ̀ ń sọ Òjèrè ọ̀tí gan ọmọ ẹ̀lẹ́ yẹn ń pè ní Ṣàdíà ìmọ̀ àtọmọ yẹn àti ń bí fẹ́ǹd ara wa mi ò gbórí ẹ̀rí ọlá ń pé ọmọ yẹn sọ pé ó dìgbà tí n bá ṣe wedding fóònù ètò ìgbòrí ètò ó kọ́ di ìdájọ́ ọjọ́ kan ọmọ yẹn kàn pè mí pé Peter ṣé mo lè dín pé wọ́n wá rí èkó òun mo náà wọn ló wá rí èkó ẹ̀ ó láwọn ẹyẹ wá rí èkó ẹ̀ ṣó yá wèé ló yá ibo ló wà ó lóun wà nílé mo dẹ̀ débẹ̀ mo bá Ṣàdíà náà gbàrà ẹ̀jẹ̀ ó dùn mí kò ju bóyá bíi 30 minutes lọ. ṣé wọ́n gún ni. wọ́n gún àwọn bóyá bíi 20 náà rí èkó ẹ̀ ọmọ yẹn dákẹ́ ẹ̀gbọ́n dẹ̀ ti ń bè mí fà tẹ́lẹ̀ pé inú skul tí mo wà yìí tí mi bá ṣẹgbẹ́ mi ò lè géèyàn. ní Aloma àbí. pé àìdá kan pa mí àbí kí n pààyàn
ni mo fi lè gé ní study tí mo wá study níbí báyìí. Wọ́n á ní ẹgbẹ́ mi ò fẹ́ ṣẹ́gbẹ́, dádì mi sójà ni, ọmọ alágbára ni mí, tí n bá tún fagbára kágbára mo lè máa ṣagbára lò. Ó ní kí n kàn pé òun rí mi tán pé mo jẹ́ ọmọ jẹ́jẹ́. Ẹ̀gbọ́n ṣáà tóòsì mi wọ́n yẹ tóòsì mi tó èmi máa ń náwó fún wọn tó wà lọ́wọ́ mi. Dádì mi lówó, mọ́ èmi alájàpá ni wọn, tí n bá pè wọ́n pé àmọ́ èmi mo broke, wọn ò send owó sára, wọ́n fún mi 300, wọ́n fún mi 250. wọ́n dẹ̀ yín fún mi ọwọ́ àlòmá ló máa bọ́ sí orí àkáǹtì ẹ̀ mú gbogbo nǹkan ẹ̀ mò ń lò, gbogbo ìlànà tó bá là fún mi ni mò ń tẹ̀lé, ìgbésẹ̀ tó bá sọ pé kí n gbé ni mò ń gbé. Ṣé ló yàn bẹ́ẹ̀ máa bá mi sọ̀rọ̀? gbogbo àti ọmọ ilẹ̀ mi tó wá ń rèpù yẹn bọ́mọ yẹn ṣe dákẹ́ n kò pa pé màá gbẹ̀san. àlómà wa pè mí pé Peter ṣé òun ò sọ fún mi, mo náà kò rí báyìí pé ẹ wo ọmọ ọlọ́mọ, ọmọ tèmi tí mò ń gẹ̀ tí mò ń tọ́ pé kájọ ṣe tán kí n lọ ṣe wedding fún kó bímọ fún mi, bọ̀ máa gbẹ̀san. gbogbo àwọn ẹyẹ tó ṣiṣẹ́ yẹn gbogbo wọn pátápátá mo pa ọ́, ọ̀tọ̀ 18 bọ̀ àwọn 12 ló bá sùn. Gbàtọ́ dẹ̀ bá ọmọ yẹn sùn débi pé ibi ìnira ọmọ ilé ọmọ jẹ́jẹ́ dẹ̀ ni àwọn ọmọ mọ́mì yẹn ni ọmọ tó yẹn kọ́kọ́ máa ń ṣe bí ajá wọn àti wẹ́wẹ́. Gbàtọ́ dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ lèmi náà fi wá lọ ṣàyè. ọjọ́ tó bá mi gangan inú òjèrè mo pẹyẹ bóyá bíi 8 tí mo dé wá kó yẹn gbogbo nǹkan ọmọ yẹn mo kàn máa ń rí tí máa sùn tí máa jí òun mo máa ń rí. Gbàtọ́ dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ gbàtí mo ti ṣe gbogbo nǹkan yẹn tán mo ti play revenge yẹn mo ṣẹ̀ wá lọ lò wọ́n wá lọ já wọn fún mi nítorí ọmọ yẹn. ṣọmọ yẹn kú ni. ó kú ni. ní àtàràpọ̀ bá. àtàràpọ̀ rèépù ẹ̀. ẹ dúró ẹ jẹ́ káàrin yẹn yé mi dáadáa. ṣé ọmọ yẹn ló pè yín pé wọ́n rèépù òun? ó pè mí nípa ti rèépù òun. ok ṣé gbàtẹ́ máa fi débẹ̀ ṣe ṣùgbọ́n òun náà mú ẹ̀ àbóhùn ti kú. ó kú ọwọ́ mi ló dákẹ́ sí. ok ó ní Peter pé ṣé mo mọ̀ pé dáàdì tóun wọn ò fẹ́ kóun wá sóde rẹ̀ fẹ́ transfer tóun ọlápòun nífẹ̀ẹ́ ni lòun ṣe wá sóde apartment tó gbà fóun nítorí tèmi lòun ṣe manage ń bẹ̀. wọ́n á ní ó yá máa fọ̀ dẹ́bì tó bá ti wá kú tí mi bá wá gbẹ̀san kémi náà kí má kéje. ọmọ yẹn dẹ̀ dákẹ́ nínú ìlọ ṣàyè ni. sọ̀rọ̀ fìfà tó jẹ́ pé èèyàn 12 nínú àwọn 18 tí wọ́n hùwà kò tọ́ yẹn ní ìdájọ́ wọn tọwọ́ tí wà bí. ok ó yá mo gbọ́. ìgbà tí ó dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ mo ti ṣẹ̀wọ̀n mo ti lọ sọ́ba gbogbo ẹ̀wọ̀n Ògùn state mo ti ṣe, mo mọ mẹ́ni wọ́dà mo mọ mẹ́ni ọlọ́pàá. mi ò jalè o, ní bá tó ráyè ètò jalè mi fúnra mi máa pa torí bí mo ṣe wà bàbá mi kọ́lọ́ jẹ́ kí bàbá mi jèrè mi o, èmi gan mọ̀ pé bàbá mi ò lè jèrè mi, ìyá mi ò lè jèrè mi, ó dẹ̀ nídìí. kí nìdí? torí nínú báíbù nínú sáàmù kékeré kan Ọlọ́run sọ pé àfidà pa ni nípadà làwọn fi pa. èmi wá mọ̀ but 400 years èmi ò tí kú o, èmi Peter mo ṣì wà, mi ò ní jalè, màá dẹ̀ máa ṣe jẹ́jẹ́jẹ́jẹ́. ìwọ sí mo kọ o, ìwọ sí mo kọ. bàbá lálọ́ tó wá ṣe mí báyìí ẹ̀yọ́ ọmọ Nàìjíríà gbà mí o, mi ò fẹ́ dáràn ni o, mi ò tún fẹ́ kí n tún gbé mọ́dúrà, mi ò fẹ́ ṣẹ̀wọ̀n mọ́ láyé mi, èmi náà fẹ́ dọ̀nà rẹ̀, mo fẹ́ di gómìnà. ẹ jọ̀ọ́ ẹ gbà mí, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi gbogbo ọmọ Nàìjíríà, ẹ ṣàánú mi. lórí ọ̀rọ̀ ayé yẹn mo fẹ́ padà síbẹ̀ díẹ̀. bẹ́ẹ̀ni. aside from pé àwọn tí wọ́n ṣe ọmọ yẹn ní ìṣe kò tọ́, bẹ́ẹ̀ni. àwọn outing wo lẹ ti lọ tó jẹ́ pé. ọ̀gá mi mama ẹ má jẹ́ máa kà o, torí mi àjọ̀nú ni mí, wọ́n á mú kó mi mò ń rìn o, power bike mi tí mò ń gbé káàkiri 49 million ni tí mo fi ń rò, mi ò náwó mi ò lo, ibi ò dẹ̀ pa mí. bọ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà má jẹ́ kí àìjẹ́ mi gbé. àwọn ohun ìjà olóró tẹ fi ń jà láwọn ọgbà yẹn. wọ́n ti gbà á lọ́wọ́ mi. ẹ̀bùlẹ̀ tí máa ń rí wọn. èmi ẹ mọ̀ pé ọmọ mẹ́kọ àfọ̀n ni mí, mo mà pàdé mo mà lù díẹ̀, mo lè gba machine mo lè gba mọ́tò máa lọ fi gbàgbọ́n ní French. ṣé ẹ̀ ń rẹ́ǹtì ẹ̀ ní abẹ́ ẹ̀ ń rà? mi ò rẹ́ǹtì ẹ̀ o, màá gbé mọ́tò fún wọn
ok a fún ìbọn fún yàn ok. no ní má ti bóyá a lọ sí HIT bóyá a lọ pẹyẹ ilé tá bá ti pẹyẹ gbogbo nǹkan tá bá ti bá ń bẹ̀ àwa ẹ̀. ẹ jẹ́ kó yé mi tẹ́ bá ti pẹyẹ ṣé ẹyẹ tó fò lójú ọ̀run àbí ẹ. rárá o èèyàn ẹyẹ èèyàn àwọn court àwọn tíṣẹ̀ tó jẹ́ ẹyẹ tá bá ti pa wọ́n gbogbo ẹrù tá bá bá ń lé tá bá ti pa wọ́n àwa àyè là ní nǹkan táwọn pè lọ́fíìsì nìyẹn à ń ṣolè tá bá ti wá débẹ̀ báyẹn bóyá bá mọ́tò bóyá ọ̀kadà la bá bóyá police dog la bá a máa kó gbogbo ẹ̀. Number 2 ara abẹ tó bá jẹ́ ká gbé lọ French tá máa fi gbàbọn tó bá jẹ́ ká gbé lọ tá máa fi gbọ́ta tó bá jẹ́ ká gbé lọ tá máa fi gbàké lóríṣiríṣi. kí ni position ti nínú ẹgbẹ́ ṣe bá ayé ilẹ̀kùn ẹgbẹ́ ti yàn. bẹ́ẹ̀ ni ayé ni kí ni position ti. Number 1 ni mí. Number 1. ẹ bá sọ fún mọ́ mi nípa ayé ni ní wọ́n ní máa ṣépè fún mi lórí ọ̀rọ̀ tí mo sọ yìí àwọn ọlọ́pàá àgbàdo lọ gbé jẹnẹrétọ̀ máa mi o mo ní kọ́ máa lọ pé ìyá alájàpá ni ẹ má tún dá ìyá ẹ̀ láàmú mọ́ pé mọ̀ mi ti sọ pé àwọn làwọn máa padà ṣépè fún mi tó fi máa pa mí mi ò dẹ̀ fẹ́ kọ́ pa mí mi ò fi púùlù géèmù mi. bẹ́ẹ̀ni tó kú táwọn ìjọba pa tó ṣẹgbẹ́ ayé èmi ni jẹ́bà bẹ́ẹ̀ èmi mò ń wá bẹ́ẹ̀ tó bá jẹ́ pé mo wà ń bẹ́ẹ̀ lọ́jọ́ tí zent yẹn ṣẹlẹ̀ ni ó pọ́sibú kí bẹ́ẹ̀ má kú torí olóòótọ́ lù ní bẹ́ẹ̀ àwọn ọmọ mi asai kọ́ńtìnà wà bẹ́ẹ̀ ló gbé mi lọ sí Dubai à ń play game ní Dubai à ń play US kò sí bí state tí ó sì game tèmi gan lọ fúnra mi tí mò ń participate nínú gbogbo 36 state ta ní Nàìjíríà mo ti lọ 26 ẹ wo iye tó kù náà. Orú géèmù wo nìyẹn? Géèmù ayé ni ká máa pẹ́ iye káàkiri. Àwa payan squad la wà. La fi ń pè ní géèmù. La fi ń pè ní géèmù. Èmi Ben John Willie Dre Aloma Willy Duncan àti Balo àwa gangan náà ń pè ní ká. Àwọn à ń jà o à ń jalè o à ń jàjà ẹbí o bọ́ àwa máa ń gba ẹ̀tọ́ fọ́ ẹlẹ́tọ̀ bóyá a rí èèyàn tí wọ́n fẹ́ ráìdì bóyá ó gbalé bóyá ó gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ àwa máa gbé gẹ̀ẹ́sì pé anybody tó fẹ́ gbé wá kó máa bọ̀ méde kan àwa wà láyé bá dẹ̀ sì ń jáyé adẹ̀tún sí máa wà ní. Nígbà tẹ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn pé bí a tí ò bá tẹ́ bá síbẹ̀ báwo láàrin yẹn ṣe jẹ́ tẹ́fẹ́ wà níbẹ̀ níjọ́ yẹn ó ṣeé ṣe kó má kú báwo láàrin yẹn ṣe jẹ́. á dáa fún yín torí bẹ́ẹ̀ láìkì mi débi pé tí bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa ń gbọ́. Tábàjọ wà nú mọ́tò èmi mò ń wà lóòótọ́ ìyá mi ò náwó tó bẹ́ẹ̀ nù bàbá mi ò náwó tó bàbá bẹ́ẹ̀ nù bọ̀ bẹ́ẹ̀ ó ṣú àwọn mẹ́rin lọ ó ń ràbọn fún wa ó ń ra mọ́tò fún wa à ń jayé kiri à ń travel káàkiri Burna Boy ayé mi o tó yẹ pé bí ìyá Burna Boy rẹ́rìn bùgì tí máa fẹ́ lọ ó máa dé bẹ́ẹ̀ ní ṣá ó ní iye tó máa fún mi. Kí ló wá ṣẹlẹ̀ ńjọ́ yẹn? Lọ́jọ́ wo mà? Níjọ́ tí bẹ́ẹ̀ nìyẹn pé gbóni bẹ́ẹ̀ ni lọ báwo ló ṣe ṣẹlẹ̀ báwo ló ṣe pàdé pẹ̀lú gbogbo èmi wà lẹ́wọ̀n. Kí wà ní ìròyìn tẹ́ padà gbọ́ ìròyìn tí wọ́n padà gbọ́ pé kí ló lọ gangan kí ló lọ ṣe. Ó dà pé ó lọ ibì kankan ó lọ sí òṣè kan ó ti ń wa right from day one ó máa ń travel tó bá ní pé wàhálà ti ṣẹlẹ̀ sáwọn bí Naira Marley náà ṣe ń ṣe tó bá ní pé wàhálà ṣẹlẹ̀ níbì kan á travel lọ ibì kan tó bá ní pé wàhálà ṣẹlẹ̀ níbì kan á travel lọ ibì kan bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ni ó pùlù game throughout gbogbo state both Ogun State Lagos State US Germany every ní NBM wà làwọn àyè wà làwọn PC wà làwọn lọ́dù wà amọ́ra wa tàbá yíra wa ẹni tí ò ṣe nǹkan kan a kì í pa o bọ̀ ẹni tó bá ṣẹyẹ ìwọ tó ṣẹyẹ ìwọ tó lọ ṣe bugania tó wá ṣòpó oníṣòkò pé mọ́kẹ́ wà àwa gan ní zazu lórí àwa gan àmì òṣèré ẹ̀kan lójú mi báyìí o nǹkan tẹ̀ ń wò lójú mi ò dáa mi ò ń jalè o olè ló bọ́ ọmọ jẹ́ o olè nítorí mo mọ̀ pé mi gan mo sì máa di president máa di governor mo mọ̀
àbí kí n lọ di pásítọ̀ Ọlọ́run. ẹgbẹ̀rún inú ìlú àti ìkàrí ìjọba Nurudeen Ode. Èmi ò mọ̀ gbogbo àwọn ìmọ̀ mo ti jẹ́wọ́ fún yín. Ẹ̀dọ̀ ni ẹ má bínú bọ́lọ́pàá bẹ́ẹ̀ nìyẹn sí ìlú ọlọ́pàá. Abẹ́òkúta mi báyìí náà pa àti bọ́ọ̀ sọ mi ò mọ ọ̀nà ọlọ́pàá náà yìnbọn fún kó fẹ́ gòkè ó wá yìnbọn fún lẹ́pọ̀n. Ìgbà tí mo lọ sọ́gbàgbà yẹn náà autism mother náà ló gbé mi lọ wọ́n gbé mi lọ sí prison ọba àwọn ọba dá oko wọ́n dẹ̀ gba 400 lọ́wọ́ mi. Ọdún kélòó sẹ́yìn nìyẹn? Ó ti pẹ́ o láti 2018. 2018. 2018 mo ti dìbò. ṣé kì í ṣayé tígbà tí kìíní SARS ṣì wà? Ìgbà yẹn SARS. Àti ìgbà yẹn mo ti dìbọn mú gbẹ̀yìn. Báyìí gan ní pé mo ti di àdá àbá àkéémú láti 2018 torí dádì mi síkì kan lórí kéèsì tí mo sọ yìí ẹ̀mí wọn fẹ́ bọ́ a ní àyẹn sì wà lára tó yẹ pé gbogbo òfun dádì mi báyìí rìtáyà sójà ni gbogbo òfun ẹ̀ báyìí ó máa wọ́ lọ sínú ẹpọ̀n ẹ̀ tí wàhálà yẹn bá bẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní mí èmi màá ṣe tó bá wọn tẹ̀ màá bá wọn tẹ̀ fún wọn jáde nínú ẹpọ̀n wọn. Niger bet tí mo lọ kó fóònù ó yá bíi 2 weeks ago mo ṣe fàájì ló tẹ̀. 2 weeks ago ọdún táwa ẹ̀ náà ṣe ní January àbí? January mo ṣe fàájì ló tẹ̀ gbàtí mo ṣe fàájì ló tẹ̀ owó ọwọ́ mi wá tán àwa dẹ̀ máa ń gba kàlùs yẹn mi pé àwọn tó ń play tẹ́tẹ́ àwọn ọlọ́jà àwọn union ìyẹn ni ò jẹ́ kí mi gan kùlù géèmù mọ́ owó yẹn gan ti tó mi lọ́tọ̀ tí n bá débẹ̀ o ní 5,000 o ní 10,000 o ní 3,000 ó ṣàgídí o àfìgbọ́n gbà o àfàáké gbà o fífẹ́yàn mímọ̀ sọ̀rọ̀ pé wọn ò fẹ́ wàhálà ẹ mọ̀ pé tìlú bá ń dàrú wọn ò ní lè pàtẹ tìlú bá ń dàrú ọlọ́jà ò ní lè tajà tìlú bá ń dàrú ọlọ́kadà ò ní lè wọ̀kadà báwo làwọn náà fẹ́ fìdí àwọn ọmọ wọn èmi náà bímọ mo dẹ̀ fẹ́ jèrè àwọn ọmọ wọn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bá ti mú wá wà nílé ọtí yẹn ó ti ná bóyá bíi 150 ọwọ́ mi tán máa bá yẹn pé ìní dẹ̀ ni ó pé ọdún kẹfà tí mo jáde látẹ̀wọ̀n bí mo ní kí n jáde nìyẹn lágbàdo. ṣé níjọ́ yẹn àbílẹ̀ ni. lọ́jọ́ yẹn mo ṣáà jáde ságbàdo àgbàdo yẹn ó jẹ bóyá ẹ mọ ẹnìkan tán pè ní baba Lẹ́zókì ilé baba Lẹ́zókì lágbàdo ẹ mọ̀ kó kọ́lé mẹ́ta tira wọn báyìí ẹgbẹ́ wájú ilé ẹ̀ lòtẹ́ tí mo lọ wà tó jẹ́ pé àwọn tó bá ń gbọ́ nǹkan yìí náà wọ́n á mọ nǹkan tí mò ń sọ ayé wọn yékéyéké ìgbà tí mo wá débẹ̀ ibi tẹ́mi ti yẹn bàjẹ́ mo ti ná bí 150 fáwọn tí mi ò mọ̀ ní o mi ò kọ́ àwọn ọmọ ìyá mi lọ bẹ̀ o gbogbo àwọn tí mo bá bà mo ra bá gbà ẹ fún wọn lọ́tí torí mo dẹ̀ máa ń ṣe nǹkan kan mo dẹ̀ tún máa ṣe àwọn fídíò mo máa ń tọ́jú o nítorí àwọn opó ló jẹ́ kí n ṣì wà láyé o ẹni opó àdúgbò mi every 7 days máa lọ ra àkàrà ọ̀pá mẹ́fà máa dẹ́ kó 7,000 máa ta máa fún àwọn opó méje náà máa fún tó bá tó di 2 weeks again opó méje míì ni màá tó fún nǹkan tí fami gbà ní tí bá ti ń ṣe yẹn táyé bá ṣì ń jáyé mo sì máa bá wọn jáyé. kí ni odù fáyín. odù fámi ó lé ní èmi gangan. kí ló ń pè é kí ni orúkọ tó máa ń pè é. kí ni kan báwo lọ́jọ́ yẹn kó lè ní odù fámi. bóyá ẹ tẹ̀síwájú. Ògúndábèdè olórí olè lodù fámi èmi ò dẹ̀ jalè bọ̀ tí bá ti ń rúbọ táwọn tí bá ti tẹfá ifá ní nóògùn tí bá ti bògún mi tí mo ti tẹfá mi tí wọ́n bá ti bá mi sọ tí bá ti gbọ́ mi ò lè ní problem. ìgbà tí bàbá ṣá mi mo wọlé ti fá mi mo tẹfá mi mo bògún mi mo fún lómi mo fún lépo mo fún ní nǹkan tó fẹ́ wọ́n ní pé kí n jà ní pé bàbá yìí ní pé àwọn kidnapper àwọn apààyàn ní baba landlord ẹ̀gbọ́n mi kò sẹ́ni tó lè gbélé bàbá yìí tó lè ṣoríire mo dẹ̀ fẹ́ tó àṣírí ẹ̀ kọ́bọ̀dù 5 tí mo ti já 3 mo bá orí odidi ológbò abo odidi ológbò mo bá ọṣẹ inú ẹ̀ mo bá ẹ̀jẹ̀ èèyàn live tẹ́yìn èèyàn lè rí evidence wà kọ̀ọ̀kan yẹn
ìgbà yẹn tí ẹ̀jẹ̀ wà bẹ́ẹ̀ ó sì wà lọ́wọ́ mi mo dẹ̀ tún kó báàgì kan oríṣiríṣi iṣẹ́ kọ́ńbọ̀dù méjì sì wà bẹ́ẹ̀ o ẹ̀yin ọmọ nàìjíríà ẹ gbà mí o ẹ máa tẹ̀lé mi débẹ̀ o tá a máa fi já kọ́ńbọ̀dù méjì bóyá èèyàn ló wà bẹ́ẹ̀ ni ò mọ̀ o bóyá apá ló wà bẹ́ẹ̀ ni ò mọ̀ o mọ̀ inú ẹrù kọ́ńbọ̀dù mẹ́ta tí mo já mo bẹ́ gbogbo èèyàn bẹ́ẹ̀ mo bá run òkú oríṣiríṣi aṣọ oríṣiríṣi ọṣẹ mo bọ́ dídé ọ̀sán yìí tí mo dáná sàn yìí mo gbọ́ ọ̀sán yìí jáde ọ̀sán yìí ké bẹ́ẹ̀ mi mo ní tí mo fẹ̀jẹ̀ mi gbé ẹ tó bá jẹ́ pé mi ò fẹ̀jẹ̀ mi gbé ẹ mi ò ní sún ẹ o mi ò bá máa lọ bọ́ ẹ ní pọ̀ tí mo ti fi ẹ̀jẹ̀ mi kàn ẹ màá sún ẹ ọ̀sán yìí tí mo sun tó jókù ó sì wà níbi tí mo gbé sí lọ́dọ̀ bàbá. ẹ̀gbọ́n tí ìyẹn wá ń kọ́ bọ̀là wọ́n wà sí. ẹ̀gbọ́n mi ti sá lọ mi ò mọ ibi tẹ́gbọ́n mi wà mo tún wá gbé ọ̀kadà mi tí mo rà fẹ́ gbọ́n mi ní kó máa fi ṣẹ̀ṣẹ̀ rìn mo tún wá gbé mo lọ tà fáwọn àbókí torí ó ti ọ̀fẹ́ǹdì mi àwọn àbókí tí mo tà fún ọ̀kadà tí mo rà ní 1.4 mo tà fún wọn ní 800 ó wá fún mi 50,000 níbẹ̀ ó kú èlò ó kú 750 yẹn sì lọ́ fi wá náàbù mi ìgbà tó gbọ́n pọ́ ti gbé mi bàbá tá a bá lọ sí HIT nígbà yẹn ni o HIT mi pé ọjọ́ tó bá ti fún wa ń dí tèsí pé ẹyẹ tó ti pààyàn tó ń wá tí wọn ò rí tó bá wá pè mí lábẹ́tẹ̀ ni pé hello Black Jesus how you dey be na. kí ló porúkọ yín sí. Black Jesus. Black Jesus. Then how you dey be I dey you dey gallant this t-shirt dey worry us o make you nab this t-shirt for us you go settle every nab am pé ká pa tọ́ba dẹ̀ ti sọ́dọ̀ ìbáyẹn abẹ́ ti gbé èmi ní court nǹkan tí n bá fẹ́ náà màá bá mi fẹ́ èmi ò ṣe ayé ìtàn máa ń tẹ̀lé o wọ́n á mú po mi ẹ mọ̀ pé mo tún ti pọ̀ sí lọ́gbọ̀n mi. mo rò pé wọ́n sọ pé ní bodyguard tó ń gáàdì kí tó jẹ́ pé èmi kẹ̀ ẹ́ láti lẹ̀ mi wọ́n á mú po mi. bóyá mò ń gbọ́ bí tẹ́tí ń bọ̀ tẹ́lẹ̀. tí wọ́n gbọ́ mo wá ta machine yẹn sìn gbàtọ́ wà ní pé àwọn ọlọ́pàá ti wá gbé mi àwọn olómi lórúkọ ẹ̀ olómi lágbo ajẹ́rìí tàbá ti gé apá ẹyẹ àtọwọ́ ẹyẹ olómi mò ń ta fún lágbo ajẹ́rìí ìgbà tí kéèsì wá ṣẹlẹ̀ olómi gangan ó wá dìde ọlá pé mi ò tapá fún mọ́ mo lé mi ò kúlù géèmù mọ́ pé mi ò fẹ́ wà láàmú èmi kọ́ fẹ́ di president mo fẹ́ di governor èmi kọ́ fẹ́ di ààrẹ orílẹ̀-èdè mo fẹ́ di ààrẹ orílẹ̀-èdè èmi náà fẹ́ máa pàṣẹ àbí kí n di pásítọ̀ mo ní mi ò ṣe mọ́ olómi gangan ló wá dìde pé ṣé mi kí lèmi fẹ́ ṣe ọdọ ẹ̀ ń bẹ̀ mí bẹ̀ mí ìtọ́ ṣá mi ṣọ́ọ̀tì pa mí ni mo ní bàbá kò dẹ̀ ní dá fún yín kò ní dá fáwọn ọmọ yín gbogbo àwọn ọmọ tẹ́bí ẹ̀ ní jèrè kankan nu wọn ìyẹn bàbá yẹn lọ́hùn mo wá lọ gbé olómi mo ní àwọn SWAT náà wá mú mi ọkọ̀ òróró àwọn mọ̀pò mẹ́rin àtajá méjì àwọn mọ̀pò yẹn náà ẹ̀yin ọmọ nàìjíríà bá ń gbaṣọ lọ́rùn wọn o ọkọ̀ 150 lápò mi àti iPhone méjì ọláwọn òkú 150 mi 150,000 mi àti iPhone méjì. nǹkan méjì ni àti ìyà kúrò lórí ẹ̀sìn. bẹ́ẹ̀ni ẹni wà tẹ́ ẹ̀ mọ́ tí ń jọ sí mo máa padà síbẹ̀ ẹ jẹ́ kí n sọ àwọn mọ̀pò yẹn náà mo sì padà àwọn mọ̀pò yẹn bàbá ló tún wá lọ gbé mọ̀pò wa o àwọn mọ̀pò yẹn sunú àdúgbò wa lágbo ajẹ́rìí níjòkó fún 7 days wọ́n sun wájú lé ní sẹ́kùlé tí wọ́n bá fẹ́ pa wọ́n máa pa wọ́n bọ̀ mo ti sọ pé mi ò fẹ́ wàhálà mọ́ mo ti sọ pé mi ò jagun mọ́ àwọn mọ̀pò yẹn àwọn CDA wá pè mí lọ́jọ́ Wednesday ní pé Peter àwọn ọmọ school lè lọ school mọ́tò inú àgọ́ ajẹ́rìí a sì ní school bíi 4 inú àgọ́ ajẹ́rìí àwọn ọmọ school lè lọ school àwọn ọlọ́jà ò lè tajà jọ́ ẹ lè rí i pé àwọn lálọ́ọ̀dù ló tún sẹ́ẹ̀tì mi tó fi mú mi lẹ̀ àwọn mọ̀pò ìwà dé wọ́n ti máa dàbọ̀ sókè báyìí gbogbo àwọn lálọ́ọ̀dù tó ń bẹ́ mi tẹ́lẹ̀ ọgbà wáì gbáwáì ní sí pé ọjà pa wótòwótò èmi ìkà ọyìnbọn ọ̀tẹ̀ tí àgà sí mi létí ọ̀tẹ̀ sí mi mú ọ̀tẹ̀ sí mi lẹ́nu mo wá rẹ́rìn mo ní ẹ̀kan pẹ́ fún mi lélẹ̀ kí ló dé tẹ́ wá ń da perfume sí lára láì ṣe pé mo jókòó kí ló dé ẹ̀wù ọgbà 150,000 ní ọgbà fún méjì ó wá gbé mi lọ sáláyìn ìlà
kí n wá padà sáláyìnlá o. Mo wá dé aláyìnlá ń sìn DPO wọn ó dúdú ó sanra báyìí wọ́n handcuff mi wọ́n handcuff mi méjì lẹ́sẹ̀ wọ́n handcuff mi kan lọ́wọ́. Mọ́mì ẹ bá lè bá wá bọ́tù wá máa yọ handcuff mi. Mo wá yọ handcuff yẹn méjèèjì àwọn SWAT yẹn sìn ọ gbé mi bàtàwọn lánàá ti mú mi lẹ̀ ipe mo mú alájàalẹ̀ bàbá gbogbo àwọn lánàá àgọ́ ajẹ́rìí alájàalẹ̀ ni wọ́n o ẹbí ni gbogbo wọn ìkà ló kọ́ àgọ́ ajẹ́rìí gbogbo àwọn ọmọ wọn náà wọn ò dẹ̀ sóríire bí kọ́ ọmọ wọn kú mọ́ wọn lójú. ẹ dúró ṣé ẹ ní ẹ̀rí ọ̀rọ̀ tẹ́ ń sọ lórí ọ̀rọ̀ àwọn ajẹ́rìí àdúgbò yẹn. ẹ̀rí wà mo sì ní ẹ̀rí mo ní evidence to prove Ọláfúnmi tọ́jú ìyẹn ọ̀tọ̀ mo ní evidence to prove mẹ́fà. Ó ní àwọn ẹrù kan tí mo kó nínú ilé bàbá àwòsànbí pẹ̀lú àwọn ọṣẹ irun òkú oríṣiríṣi tí mo tọ́jú sínú yàrá ẹ̀gbọ́n mi. Inú yàrá bàbá yẹn ó tún ṣì wà kù bọ́ọ̀sì méjì tí mi ò tí jà rárá. Inú bíbá yìí náà mo sì kó àwọn ẹrù kan ẹni kọ́ bá ń gbé báàgì mi wá báàgì tó gbà ẹni kọ́ bá ń gbé wá àwọn oríṣiríṣi òka oríṣiríṣi. Bàbá yẹn ló ní ó ń sọ pé òun lòun ní bàbá tó sọ parẹ́ ò yá ọgbẹ́ wá sáláyìnlá o ọgbẹ́ bàbá wá sáláyìnlá o mi ò ṣá bàbá o bàbá ẹ jẹ́ kí n ṣí kinní ìta. kò ní ìdá àti rápẹ̀rẹ̀. Bàbá màmá ẹ wò papọ̀ mi. a ti rí àti rápẹ̀rẹ̀. ẹ wọ ọrùn mi. a ti rí gbogbo ẹ̀. ìgbà tí mo wá mu tí yó apá yìí náà mo gbé lọ ọṣà mi ò jẹ́ kọ́ èmi ọ̀fẹ́ tírìtì mi èèyàn ọmọ Nàìjíríà èmi mo ní kọ́ má tírìtì mi nítorí tó bá ràn òkú lẹ́lẹ́jà ń tà mo mọ nǹkan tí mo ṣe àwọn 21 mo ṣe o ọmọ 38 years nínú ọkọ̀ sí ṣe ẹ̀ ní ẹ̀yin ọ̀gá lẹ́yìn náà ìka lẹ́yìn náà ìka bàbá àkà tó bí kà ìbí náà ní àgbà bàbá kí lórúkọ yín yẹn gan-an mọ́mì ìgbà tí mo wá dágbàdo ẹ máa wo níbi àgbàdo olórí burúkú ni o ọtí mi mọ́lé wọ́n handcuff mi 3 handcuff ọṣẹ ní mímọ́ rìn kílẹ̀ tó mọ́ mo yọ gbogbo handcuff mo já gate mo bọ́ta mo jókòó síwájú gate DPO dé mo ní bàbá èmi tí mo wà nù sẹ́ẹ̀lì èmi rè lẹ́nu ọ̀nà tí n bá fẹ́ sá lọ màá sá lọ bọ̀ ẹ̀kọ́ tẹ́ẹ̀kọ́ mo fẹ́ kọ́ yín ẹ̀dẹ̀ máa gbọ́ ó wá ní kí n má pariwo pé kí n jẹ́ ká wọlé láì mọ̀ pé ó tó tọ̀ mí wọlé ni o mo tún wọlé ọtún kwankọf jáde ìwọ̀ ìrírí wọ̀nyí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí ẹ máa gbọ́ olómi tí mò ń tapá fún láti 213 214 215 216 217 kí n tó hàǹgì boot òun ló wá dúró tì mí bí eléṣù nítorí òun àti bàbá yìí bóyá ọdẹ jọ ń ṣe ẹgbẹ́ ni bóyá àwọn apágan tá à ń tà fún wọn gan bóyá àwọn bàbá yìí gan ń lò bẹ́ẹ̀ kò yé mi kí ni bàbá Kádúpẹ́ fi ọ̀sán ìṣe inú ilé láì ṣe babaláwo oríṣiríṣi òǹdè oríṣiríṣi ògùn tó jẹ́ pé babaláwo míì kò ní mi ò fẹ́ mọ̀ bẹ́ẹ̀ bàbá Kádúpẹ́ òun náà rẹ̀ ò lágọ̀ọ́ àjẹrìí níjòkó bàbá Kádúpẹ́ òun náà rẹ̀ mi ò dẹ̀ fẹ́ mọ̀ bí ẹ wò ìyàwó landlord tí bàbá Kádúpẹ́ ti bá sùn nínú àdúgbò á ti tó 40 tí ó sọlọ́pàá tó fẹ́ mu àwọn ọmọ kéékèèké tí bàbá Kádúpẹ́ ti rape wọ́n á tó 20 kò sọlọ́pàá tó fẹ́ mu torí àárín ara wọn náà wà àárín ara wọn ẹbí ni wọ́n ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí ẹ jọ̀ọ́ ẹ má tún jẹ́ kí n padà sí nǹkan tí mo ti kọ̀ sílẹ̀ torí tẹ́ ẹ bá gbèjà mi jà mo tó já ara mi gbè èmi wòtòwòtò èmi ikú bọ́ mọ́ rìn ọmọ òfúra. ọ̀rọ̀ orí fóònù kò ṣe fóònù yẹn báwo ni ẹ ṣe jẹ́. á dà fún yín ìgbà tó mú mi ọba 150,000 lápò mi ọdẹ bá fún méjì lọ́wọ́ mi mo sì máa padà ibẹ̀ náà mo lọ àwọn mọ̀pọ̀ yẹn wá gbà wọ́n wá gbé mi lọ ságbàdo èmi dẹ̀ ti lọ jálẹ̀ lágbàdo lánàá èmi ò mọ̀ pé àwọn mọ̀pọ̀ máa náàbù mi léènì ìgbà tá a máa dágbàdo police station tó máa lọ bá DPO àwọn mọ̀pọ̀ yẹn gbé mi lọ tó máa lọ bá DPO àwọn ní à bí DPO ṣe jáde ó ní use this boy again àwọn òbó ní à tani who's boy again
mo ní èmi náà ni èmi tí mo bá wọn jà ní Bethlehem jà tí mo ní Bethlehem jà náà ti wá àdẹ́sì mi tí mo bá wọn bí 100 jà èmi wá mú pò àbá fi pọ́ǹpù ilé epo mo bá méjì jẹ níbi tó ti ń bá mi jà ilé epo lágbàdo ọ̀rọ̀ tí mò ń sọ èkó tí pọ̀ sẹ́mìjì o mo bá wọn fà mo wọnú wọn tí bá ti gbé báńkù mo ti fa báńkù ẹ wò èèyàn máa ń dàbí láìlọ́n lójú mi báńkù mi ẹ kọ̀ọ̀kan ó dẹ̀ bẹ̀rẹ̀ láti 34,000 per gram mo dẹ̀ ń gbé mẹ́sàn-án mo gbé mẹ́wàá lójúmọ́ tí bá ti gbé àbí kí n gbé loud màá kàn máa mú mi màá máa mú mi níyà màá máa mú mi omi àti milk mo lè má jẹun from January to December bí ooru rí ó mo tóbi jù báyìí lọ bá wàhálà yìí ló jẹ́ kí n gbẹ báyìí mo rí ọmọ líle èmi Black Jesus. Bólẹ̀ tí wọ́n rí àwọn owó tẹ́ fi ń ra oríṣiríṣi àwọn kìíní because tá a bá fi calculate 30 kìíní kan 30 kan times 9 lójúmọ́ yẹn. owó kalus ni kàlúbà tí mò ń gbà ni kàlúbà tí mò ń gbà yẹn ó jẹ́ pé àwọn ìyá ọlọ́jà tí wọn ò fẹ́ wàhálà ó dàbí tax tíjọba ń gbà tax yẹn lèmi náà ń gbà ìjọba lèmi náà o Buhari kan lèmi náà o Tinubu kan lèmi náà o ìjọba tèmi o wọn tẹ ìjọba tèmi ò ní bodyguard o ìjọba tèmi kò ní bodyguard wọn á mọ po mi mò ń rìn gas mọ́mí bíi amẹ́ni kejì lẹ́nìí ẹ sọ̀rọ̀ èmi máa lọ sí ẹ wò níjókòó ó níbi kan tó ń pè ní ogun gas máníjà wọn mọ̀ mí àṣọlẹ̀ wọn ò fẹ́ pé tí màá gbé láìta lọ ní gas mọ́mí ṣe fẹ́ kí n ba nǹkan jẹ́ ni màá bá bàbá yẹ́kọ̀ ní kó oògùn fẹ́ pa yín mi fẹ́ dáná sun bíbà mo fẹ́ rẹ̀ kí bàbá wa ní ọmọ mi ìjọ ṣe mí jẹ́jẹ́ kí ló fẹ́ ó ya gáàsì báyìí mo fẹ́ kí ni mo fẹ́ 20 wọ́n máa kó fún mi àwọn òṣòlè báwa ṣe ń live style wa ni. àníyàn ti yé mi báyẹn pé owó òòlù la fi ń túlù wọn ṣe. ẹ mọ̀ pé mo sì lè jọba ó lè dọ̀la kí n dọba o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o mi ò fẹ́ sẹ́wọ̀n ọmọ mi ò yẹ jagun gbogbo ètí mò ń ṣe kò jẹ́ kí n ṣe nọ́mà pẹ̀lú agbára tó wà lọ́wọ́ mi kí n máa pààyàn lọ. ẹ wò scores mi 20 upward ni o ẹ yẹ bíi 21 22 báyìí máa ń ka scores fún wòtòwòtò nìyẹn o all the way from Òjèrè báyìí ka scores mi nìyẹn o tẹ bá dẹ̀ sọ fún mọ̀ nípa yé ni mi wọ́n mi máa bá yín fà pé kò sọ́mọ́ tó ẹ bá lè mọ̀ pé mo kàn mo lóyà tí n bá jókòó tí ìyá ẹlẹ́kọ̀ọ́ torí àjàpá ni ìyá mi ṣe ẹ sì máa rí ìyá mi náà má jókòó tí mọ́ ẹni máa kúnlẹ̀ báyìí mọ́ ìmọ̀ máa jẹun lọ́wọ́ mi torí mò ń fẹ́ ojú àánú ẹ̀ mo mọ̀ pé ìyá mi ò lè jèrè mi o bàbá mi ọmọ 9 ló bí. ìyàwó mélòó ni dádì yín fẹ́. dádì mi fẹ́ ìyàwó 3 ọ̀daràn náà ni dádì mi àwọn ọmọ jọ èmi fúnra mi gan ìyàwó 3 mo fẹ́ tí mo kàn tó àwọn fine girls ẹ bá láwọn ọmọ ẹlẹ́ni first wife mi 18 years ni sugar mommy ẹ bá rí mọ́ dáàdi honorable ni ìyàwó mi ni bàbá ìyàwó mi ẹ bá láwọn ọmọ mi. bàbá ìyàwó yín dẹ̀ mọ̀ pé ṣé tẹ̀ ń ṣe lélẹ̀. ọmọ náà ṣé mi ò ṣiṣẹ́ fún bàbá ìyàwó mi. honorable gan tó bá ní problem àmọ́ bá yẹn ṣe wòtòwòtò tó bá ní problem èmi máa pàṣẹ ni o ilé lèmi máa ń wà o èmi ò ń jáde lọ́sàn-án ìtìmọ́ mi gan ní lọ́kì àwọn aláyé táwọn júbà àwọn aláyé táwọn júbà táwọn sátọ̀ tàbá ti ní problem àwọn náà gbé wọn wá tí ò bá ṣe bẹ́ẹ̀ ẹ̀ ní rí mi ṣe rí mi lórí rédíò rí ẹ dá mi mọ̀ ẹ mọ lógo tèmi ẹ ọlọ́wọ́ kọ́ ń dún mi ṣáínú ẹ wo bí ọba lálọ́ọ̀dù mi ṣe mí ẹ mọ Nàìjíríà ṣàánú mi ẹ má jẹ́ fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ìgbà tí mo wá dé hòtẹ́ẹ̀ yẹn mo ti ná 150 mi ò mẹ́nìkan lọ mo gbé power bike mi lọ mi ò mẹ́yẹ lọ mi ò ní ìbọn lọ́wọ́ mi ò nọ́ọ̀bẹ lọ́wọ́ mo dẹ̀ lọ ìgbà tí mo ná 150 tán ní hòtẹ́ẹ̀ yẹn má tó dẹ́nu hòtẹ́ẹ̀ yẹn ọlọ́pàá ni hòtẹ́ẹ̀ yẹn wà wájú lé lẹ́zókì tó wà lẹ́ẹ̀ma rẹ̀ níjókòó tó kọ́lé mẹ́ta upstairs báyìí hòtẹ́ẹ̀ tó fèsì lé lẹ́zókì mò ń sọ lágbàdo ọ̀rọ̀ tí mò ń sọ ẹ pa àwọn ọmọ àgbàdo ṣáìsírì tó ń dáhùn láàmú lágbàdo tó ń pa kúkúrú tó ń pa gígùn ọmọ tèmi ni o èmi lèmi tí ènìyàn ṣáìsírì ò ń ṣẹyẹ o kò ń ṣàyè o ó kàn jẹ́ ọmọ ọ̀ràn ni ó wà lọ́ba ǹsìn mo pe ṣáìsírì àmàjọ ń sọ̀rọ̀
ẹ̀yin ọmọ Nàìjíríà tẹkọ̀ ń wò mí òye mẹ́kẹ́ máa lọ rí mi lọ́la kọ́ lọ vóòtì fún mi kí wá di gómìnà kẹ́ máa lọ dìnnà pé ọmọ kan ti ṣe kinní kan Clifford Jọ́gì náà ó níbi tó bá dé o àmọ́ o gbogbo ẹ̀yin tẹ̀wà lókè náà àmọ́ ṣẹ́ta ti ṣe fún yín o ẹ jọ ọwọ́ aṣọ wa lọ nítorí lọ́ọ̀dí lèmi náà ayére gẹ̀mẹ̀ntà tèmi tí mo ní glass torí mi ń gbóná nígbà tí fún abàkú mi tí mo ti gbé kólóòs mi èèyàn máa ń dàbí ayan lójú mi ni o wọ́n mi ìgan bí mo ń wọ̀n tí màá ń pọ́n láwọn aláyé mi ò ní sọ ẹ tí mò ń sọ yìí o màmá ó ti ń pọ̀ ju ẹjọ́ o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o kòkòrò kì í ṣẹ̀wọ̀n èmi òòṣà èmi àǹjọ̀nù ẹjọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí ẹ jẹ́ máa bá a lọ. Ó ní ìyá kan nínú àgbà ajẹ́rìí wọ́n pè ní ìyá Esther bàbá sílé ni bàbá ẹ̀ lágbo ajẹ́rìí níjòkó gbogbo ẹ̀yẹ́ mọ̀ jókòó tẹ́ bá ń gbọ́ ẹ máa wò mí ẹ lè máa rí wa àwọn òṣòlè àǹṣọ ọ̀daràn pọ̀ ẹni tó bá bẹ àwọn ẹyẹ sì wá ń jókòó tó sì máa kú wọ́n tún fẹ́ gbé rẹ̀ jíìmù jókòó mí ilẹ̀ báyìí wọ́n tún fẹ́ gbé rẹ̀ jíìmù mí ilẹ̀ tí mo sì ń wò gan bóyá mi mo fẹ́ gbé Gẹ̀ẹ́sì ọlá nǹkan tí bàbá yìí ṣe ó tún lè jẹ́ mi màá tún gbà. Àwọn táwa ní ẹgbẹ́ ayé ìjókòó wa ẹ jẹ́ kí n máa kà wọ́n àwọn ẹyẹ gangan àwọn náà ní ìjókòó àwọn ṣìgbó ayé ṣìgbó ẹyẹ Oscar kíntẹ̀ lórúkọ wèrè tó wà ní Abẹ́òkúta iná tó wá wá FM Riders Card tó sáwá sẹ́gbà ilé dáàdi FM ń tààbò olórí burúkú ẹ̀gbà tó ń ṣe Riders Card níjòkó ọjọ́ tá a lọ náà àbò ẹ̀wà ayé a bá ọ̀kadà 997 nílé dáàdi ẹ̀ èmi mo dẹ̀ kó ọ̀kadà 30 mo lọ tà mo wá kó kí ọ̀kadà tó kù àtẹni tó nà ọ̀kadà ó àtẹni tí ò nà ọ̀kadà ó mo dẹ̀ ń pinlé wọn lọ́wọ́ ọba wà ń bẹ̀ o mátọ́mi wà ń bẹ̀ o yáyá tú wà ń bẹ̀ o àánú làwa máa ń ṣe o àwọn ò jà o orí bọ̀bọ̀ kan tó ń pè ní sake ẹ̀yin ọmọ Nàìjíríà àwọn bíbà sì máa bá mi gbé kí lórúkọ bíbà yìí náà àwọn eléré náà wọ́n sì máa lọ bá mi gbé sake òun ló ń sponsor àwọn ẹyẹ tó fi lọ ń gé orí olórí tó fi ń gápá lápá sake mátọ́mì báyìí gan inú ọgbà mátọ́mì wọ́n ti kọ́ kóòtù síbẹ̀ wọ́n fi ń gbèjà ara wọn ni o mátọ́mì gangan fúnra ọ̀daràn ni o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí. Ta ni sake mátọ́mì yẹn. sake mátọ́mì yẹn nínú àwọn ọmọ mátọ́mì ni. ní ìlú wo nìyẹn. ní ìjókòó. iṣẹ́ wo ló ń ṣe. ọba ló ń ṣiṣẹ́ fún òun ló ń talẹ̀ òun ló ń túnlẹ̀ tà fáwọn tó ti ralẹ̀ tẹ́lẹ̀ bàbá ẹ̀yin ọmọ Nàìjíríà wọ́n túnlẹ̀ rájòkó báyìí ni o gbogbo aláṣíá gbogbo orúntàbò gbogbo àgòrò gbogbo gasline gbogbo yébádé wọ́n túnlẹ̀ rà báyìí ni o ìwọ tó bá ti ní sí ọ̀fọ̀ ayé ẹ bàjẹ́ ó yá kí ló dé àwa tá a jẹ́ kọ́tísìn gan ẹ̀ ṣe wá fi wálẹ̀ gan ká kú máa pa wọ́n ká máa pa wọ́n kí pìsì léèrè àwọn náà sponsor ẹ̀yẹ wọ́n rà bọ́ fún wọn. àwọn lẹ́kọ̀ọ́ pa ọmọ tó ń gé orí ẹ̀ sórí bridge kò ṣẹ́yẹ kò ṣàyè sponsor ni tọ́lọ́ àǹgé orí ẹ̀ gbogbo ìgbà yẹn mo wà nílé mo kàn wà torí gbogbo nǹkan tó ń ṣe ń gbà yẹn tí kì í ṣe dre ní nọ́mbà 1 gbà yẹn bàbá dì òun ni kéṣàn dre ó jẹ́ kéṣàn fún bàbá dì jẹ́ ọ̀rẹ́ lisma tèmi Michael yọyín ni lisma tèmi Michael kà yọyín Michael èmi rest in perfect peace lódòrí mà Michael èmi rest in perfect peace bàbá jẹ́jẹ́ ọlọ́run tó bá dọ̀rùn kó ṣọ̀run rẹ̀ kéfò máa wà lẹ́yìn ẹ̀ ọlọ́run after you na you ẹ̀gẹ̀dẹ̀ tí Michael ṣe ń jókòó ọmọ alẹ́ 900 àwọn ọmọ tuntun àtàwọn youth àwọn ọmọ yahoo gan tó ṣe sáàyè
wọ́n á lé 1000. ẹ má jẹ́ kí n tó padà sẹ́yìn. nǹkan tó pa Michael, àwọn ọlọ́dẹ ló pa Michael. mo dẹ̀ fẹ́ mọ ikú tó pa Michael gan, òun lèmi gan tó fẹ́ wá lọ fi gbalé. mo fẹ́ lọ gbalé lẹ́lẹ́kẹsàn tó everybody ló ń sá fún kú, èmi dẹ̀ fẹ́ pààyàn. lébi kankan èmi lọ́mọ kú tí kò gbọ́dọ̀ pa, èmi lọ́mọ àrùn táwọn ò gbọ́dọ̀ ṣe. ẹgbọ́n tó ń sọ pé ń dà wọ́n láàmú, wọ́n ní wọ́n fẹ́ gba kinní kan, wọ́n fẹ́ gbàgbá kan, Aláàfin fẹ́ ṣe kinní kan, wọ́n fẹ́ ṣe Yorùbá nation, Yorùbá kinní kan, wọ́n dẹ̀ nílò àwa báyìí. ẹ̀yin ìjọba gan ẹ̀ tọ́jú àwa youth, ẹ̀yin nìkan lẹ́kọ̀ọ́ ń dọ́bẹ̀ ẹ̀ ńlá, sẹ́yìn nìkan ni ẹ tọ́jú àwa youth náà. àwa youth gan, ẹ jẹ́ káwa náà di gómìnà, ẹ jẹ́ káwa youth ká lọ blue house of assembly, ká pa gbogbo àwọn landlord tó wà bẹ̀, gbogbo àwọn bàbá tó wà bẹ̀, ẹ jẹ́ ká pa wọ́n. Black Jesus ni ṣe Black Jesus lóní mọ́ńbé kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín. nǹkan tí mo fẹ́ kí ìjọba ṣe, tẹ́ bá ti fẹ́ kí n jà, tẹ́ ti fẹ́ kí n gbé mọ́dúrámù, mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́. ìrànlọ́wọ́ tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ ṣe fún mi, mi ò ní kẹ́ ẹ fún mi lówó, tó bá dẹ̀ yọ owó gan ẹ fún mi. mo fẹ́ jẹ honorable ní mẹ́kọ àfọ̀, ẹ kọ̀ lọ fi mí jẹ honorable, wàláì mo ti yàn gbígbó tù. mo wá sọ wípé ẹni tẹ́ ẹ bá ń wá tọ́wọ́ bá tó, ẹgbọ́n mo gbọ́ pé wọ́n kidnap ìyàwó ẹnìkan, wọ́n wá lọ pa wọ́n, kí náà pa wọ́n fún, kò jẹ́ kó pa wọ́n, tó bá sọ fún un tèmi gbogbo 20 million gan tán ní ìkọ̀ọ̀bá yẹn, wọn ò ní yọ 1 naira ń bẹ̀. ní bá ti lọ bá Ifá mi, olórí Ògúndábèdè olórí olè ni mí o, mi ò gbébọn lọ káyọ̀mọ̀ rí o. ọjọ́ tó gba fóònù ọlọ́pàá kan lágbàdo lọ́gbà ayọ̀ tó ń gbọ́gbà ayọ̀, mo dẹ̀ di ọmọ yẹn mú báyìí. Alpha àìdèbí kí ló ṣẹlẹ̀, ó lóun ààyè, mo náà yé ibo ni ẹ, definitely kò ń ṣàyè. wọ́n ti wá fààyè ìjàlè ìjókòó, ọkọ̀lẹ̀ announce ayé àsìmẹ́, gbogbo àwọn ọlọ́jà yẹn wọ́n máa ta ló fẹ́ kú, ìgbé àwọn fẹ́wé wọn ò ní gbé gbá wọn nígbà ò ẹrù. gbogbo àwọn ìyá lọ́jà mi máa ń dùn wọn ṣeré ni, máa ń ti gaza, mi ò réèpù wọn o torí wọn ò fẹ́ problem. èmi lọ́dọ́mọdóyà èmi náà ń pè bẹ́ẹ̀. ṣọ́bà ọmọdé ní í ni. má ṣọ́bà ọba ní í ni. mi gbọ́. ṣọ́mọ ọba ní í ni, ọba ló lórí kìyẹn. èmi ò sọmọ ọba, ọmọ mẹ́kọ́ àfọlẹ́ mi o. báwo lè ṣe wá jẹ́ ọmọdóyà. nítorí ẹlẹ́rìí koríkì mi fún yín, èmi gangan lọ́mọ Ìkòyí ẹ̀ṣọ́ wájú gangan náà máa fi ń gbọ́ tá lè bàbá tó bí mi lọ́mọ. ó dáa, kí ni ẹ fẹ́ kí ìjọba ṣe lẹ́ẹ̀kan? ìjọba nǹkan tí mo fẹ́ ìjàpá ní ìyá mi ṣe o, ìyá mi ti dàgbà o. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Peter Fálọlá lorúkọ mi, aka wotowoto Black Jesus.